wọ́n ti fẹ́ kó bá ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Matthew Aremu Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí àṣírí tí iléeṣẹ́ kan l'Amẹ́ríkà ìyẹn tó wà lókè òkun ìyẹn Wikileaks tí wọ́n jẹ́ kó di mọ̀ pé bàbá náà ó wà lára àwọn tó ń ba ètò ìdájọ́ Nàìjíríà jẹ́ àti pé ó máa ń fún àwọn adájọ́ ní àbẹ̀tẹ́lẹ̀ láti yí ẹjọ́ tó bá wù wọ́n padà. Ǹjẹ́ kí ló bí àwọn ọ̀rọ̀ yìí? Ó mà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá àti gbajúgbajà àgbà amòfin ilẹ̀ Yorùbá ni ìyún Afẹ́ Babalọ́lá tí ó fi ọlọ́pàá gbé agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́mọnìyàn ní Délé Fárótìmí lórí ẹ̀sùn pé ó bà òun lórúkọ jẹ́ tó ní ìyẹn sọ pé òun máa ń fún àwọn adájọ́ lábẹ́tẹ́lẹ̀ láti sọ bí wọn yóò ṣe dá ẹjọ́ àti pé ẹjọ́ tí òun bá ti tọrùn bọ̀ tí òun tó ń bá fẹ́ làwọn adájọ́ ni wọ́n máa ń ṣe. Gbàrà tí Délé Fárótìmí tó kọ àwọn ọ̀rọ̀ yìí nípa Afẹ́ Babalọ́lá sínú ìwé ẹ̀ tó pè ní Nigeria Criminal Justice System ìní Afẹ́ Babalọ́lá ló ti fi àwọn ọlọ́pàá lọ gbé láti ìpínlẹ̀ Èkó wá sí ìlú Àdó Èkìtì. ṣáò bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń dìde fún ọ̀dọ́mọkùnrin tí à ń sọ èèyàn ló ti ń dìde fún agbẹjọ́rò Délé Fárótìmí tá à ń sọ yìí kódà tán náà fẹ́ ṣe ìwọ́de ní ọjọ́ Ìṣẹ́gun ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí lásìkò tó wá fẹ́ fojú ọkùnrin náà bá ilé ẹjọ́ láti ṣàtìlẹ́yìn fún èyí tí àwọn ọlọ́pàá tí wọ́n ti ní kò sí ààyè. Ṣùgbọ́n bí ẹ ṣe ń ka ìròyìn yìí àṣírí tí iléeṣẹ́ Wikileaks tó máa ń tú àwọn àṣírí ńláńlá nílẹ̀ Amẹ́ríkà nílẹ̀ adúláwọ̀ àti káàkiri àgbáyé tuntun ni pé àwọn nǹkan kan wọ́n ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí àti wípé àwọn tó ń ṣẹlẹ̀ náà fi hàn pé òdodo ọ̀rọ̀ ni pé Afẹ́ Babalọ́lá àti ààrẹ tẹ́lẹ̀ ní ìgbà náà ìyẹn ààrẹ nígbà náà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wípé àwọn méjèèjì ni wọ́n jọ ń lẹ̀dí àpò pọ̀ láti máa fún àwọn adájọ́ ní àbẹ̀tẹ́lẹ̀ wọn lọ́dún 2004 tí ilé ẹjọ́ tí wọ́n dá gómìnà Haruna Bọ̀ní ti ìpínlẹ̀ Adamawa tí wọ́n dá lẹ́bi pé kò jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà tàbí Adamawa oníṣẹ́ ni Ọbásanjọ́ ló gbé owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà igba-lé-mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n dọ́là tí yóò tó $30 million náírà níṣẹ́ ni wọ́n ní Ọbásanjọ́ gbé ìran Afẹ́ Babalọ́lá láti pín in fún àwọn adájọ́ láti fi ra ìgbàjọ́ tó sì jẹ́ pé iléeṣẹ́ Wikileaks yìí àwọn olóòtú àṣírí eléyìí tí wọ́n ń jẹ́ kó dé mọ̀ wípé nǹkan tí Délé Fárótìmí kọ sínú ìwé ẹ̀ láti fi sọ̀rọ̀ wípé amòfin Afẹ́ Babalọ́lá wà lára àwọn tí wọ́n ń ba ètò ìdájọ́ orílẹ̀-èdè jẹ́ wọ́n jẹ́ kó di mọ̀ pé òdodo ọ̀rọ̀ ni. Ṣùgbọ́n látìgbà tí wọ́n ti fi àṣírí síta táriwo láti sọ lásìkò tí a ṣàkójọpọ̀ rẹ̀ yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ààrẹ Afẹ́ Babalọ́lá wọn tí fèsì gbogbo gbìyànjú tẹlifíṣàn Yorùbá Tòótọ́ láti ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn ló jẹ́ sí pàbó dásìkò tá a ṣàkójọpọ̀ rẹ̀.